سبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المنى يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Akí gbogbo àwa mùsùlùmí káàkiri gbogbo ibi tá a ti ń gbọ́ wa pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. Akí káàbọ̀ sí eré ètò yín ètò Al-Basira yìí tó máa ń gorí afẹ́fẹ́ ní dèdè sáà tí a wà yìí. Ètò náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run. Ẹ jẹ́ kí a farabalẹ̀ ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ. Àwọn sáàsù àtúnmọ́ fún wa lóúnjẹ mi wọ́n ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn náà ní Fadilatu Sheikh Alhaji Sulaiman Buni Ibrahim Abi Ibrahim ẹ̀sà òkè kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́. Àwọn náà ni wọ́n tún tukọ̀ ètò tálẹ̀ fún wa bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi wassalatu wassalam ala al-mab'uth rahmatan lil alamin sayyidina Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ gbédàlù kìyàmà Allahumma amin. A kí gbogbo wa tí à ń gbọ́ wa káàkiri gbogbo ibi tí a ti ń gbọ́ wa àti àwa tí à ń wò wá lórí ẹ̀rọ ayélujára ti Facebook ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. À ń fi àánú Ọlọ́run a fi ń bẹ lọ́run iléeṣẹ́ amútajérò Ọlọ́run má jẹ́ kó bàjẹ́. Àwọn onígbọ̀wọ́ ètò yìí àánú ìwọ Ọlọ́run ni wọ́n wá Ọlọ́run bá ní ṣe wọ́n láàánú. Àforíjìn ìwọ Ọlọ́run ni wọ́n wá Ọlọ́run bá ní foríjìn wọn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò òdodo yìí tí ẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà tí ẹ̀ sì ń fi ọkàn bá wa lọ pẹ̀lú ìfẹ́ tọ́lọ́run Ọlọ́run bá ní kọ́lá má jẹ́ kọ́rọ̀ tí yín náà dàrú o wọlé àjọkà oṣù rẹ wọlé agbóná la ilaha illallah. Ní láti oṣù kẹsẹ́yìn òun náà láti ń sọ lórí pàtàkì súnà àti sọ ní odidi ọ̀sẹ̀ mẹ́rin tá a sì fi ṣàlàyé fún wa ká mọ̀ nǹkan tí wọ́n ń pè ní súnà àtàwọn oríire tí ó wà ń bẹ̀. Ṣùgbọ́n tá a bá tún wo ní ìsìn iléyá ó ti ń bọ̀ níwájú báyìí kọ́nà balẹ̀ kọ́lá kó jẹ́ kó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa láyọ̀ àtàlàfíà. So Wednesday mẹ́rin péré la ní tí a fi ṣe léyá èyí tó bá ilé jẹ́lẹ̀ karùn-ún ó ti bọ́ ẹ̀yìn léyá náà pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n kọ́nà balẹ̀ kọ́lá kọ́ sànà ní kọ̀ọ̀kan wa. Ìjọba Saudi wọ́n ti kéde wípé kò sí ájì ní ọdún yìí fún ará àta lórí ọ̀rọ̀ kòró òun náà ni wọ́n fi tó dúró sínú ilé wípé àwọn ará inú ilé àwọn ará Saudi nìkan ni yóò ṣe àfààní ọlọ́ọ̀bẹ́lọ́ọ̀ gbogbo ẹni tí ó ti di ẹrù Mẹ́kà tẹ́lẹ̀ tó jẹ́ wípé àníyàn rẹ̀ ni pé iléyá o
Mẹ́kà lòun ó ti ṣe tí ọlọ́run wa mú kádàrá yìí pé a ní lọ sí hajj náà ká lọ mọ̀ yìí pé ládàá àníyàn tá a dà ládàá hajj yẹn ládàá rẹ̀ ń bẹ fẹ́ ní kọ̀ọ̀kan pẹ̀lú yọ̀ǹda tọlọ́run a wà máa bẹ lọ́run wípé kọ́lọ́run kó sọ ẹ̀mí wálẹ̀ kó bá ní sọ kó filẹ̀ di ọdún tí ń bọ̀ kọ́lọ́run kó ti bá ní kó gbogbo rọ́tìrọ̀tì tí ẹrù fi ń ba ara iwájú tí fi ń bẹ̀yìn ọba tí òjò kọ ẹlòmíràn ká sítorí ìkorò ń gbọ́ lọ́n ṣe wọ́n láàánú Nàìjíríà ni so àwọn ibi tí nǹkan ti ń jà tí sì ń bá wọn fi ń ra lágbàáyé ó sì pọ̀ kọ́nà balẹ̀kọ́lá kọ́ bá ní ká kó nẹ́ta pátápátá wọlé àtọ́ka oṣù rẹ wọlé agbóhùn ńlá ilaha illallah so gbogbo ẹni tí ó ti di ẹrù Mẹ́kà tó ti sanwó pé àwọn èèyàn ti sanwó gan àwọn èèyàn ti múra lẹ̀ so báyà tí ẹ mọ gbogbo ẹ̀ àṣà àmọ́ ti iléeṣẹ́ wa iléeṣẹ́ Al-Maruf Olúyọ̀lé kọ́nà balẹ̀kọ́lá kọ́ mọ́jẹ̀ kí iléeṣẹ́ náà bàjẹ́ gbogbo àwọn èèyàn wa ní àwọn èèyàn tó lé 200 tí ẹ ti múra lẹ̀ ajílẹ̀ tó ti ṣúọ̀ so kálukú wa kágbá yìí pé àníyàn wa tá a dàn ọlọ́run balẹ̀kọ́lá yọ̀ọ̀bà ni mo wá sí musẹ̀ ládàá tọdún yìí ti dúró torí pé kì í sà wa láàfẹ́ lọ kílẹ̀ rí wa anabi sallallahu alayhi wa sallam anabi ní innamal a'malu binniyat sẹ́rí gbogbo sẹ́tẹ̀yìn ọba ṣe láyé yìí o orí àníyàn ni táníyàn yẹn bá ti wá dá ọba àmọ́rìṣẹ́ ń ṣe mọ́ so àníyàn tó ti dáhùn látara pé nǹkan kan lọ́wọ́ á di ọ lọ́wọ́ tó fi ríṣẹ́ ń ṣe ọgbàládà àníyàn ká tó gbẹ̀rí mi súnà òní ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ló jẹ́ kó gbogbo pò tí mùsùlùmí bábára rẹ̀ yóò máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni lójú ogun ànábì káwọn èèyàn lójú ogun sallallahu alaihi wasallam ànábì wọn sọ wọn sàhábà lójú ogun kẹwọn yìí o ẹ ní gbédè òkè báyìí ẹ ní ṣe jihad kan lónìí haraka kan tẹ́ ẹ bá rí kẹ́ ẹ ṣe àwọn èèyàn kan ń bẹ ọ tó jẹ́ pé bí ẹ ṣe ń ṣe àwọn náà sì ń gbalada wọ́n sì wà lórí bẹ́ẹ̀dì wọn lé nítorí pé kí ni o habasa umul udhur àwùjáre kan ní òjò wọn wá àwọn náà fẹ́ wá sógun ẹlòmíín bẹ ara rẹ̀ ní ọ̀padà ìyá ní òjò wá àníyàn rẹ̀ ní pò ń fẹ́ wá nǹkan kan lóde mọ́lẹ̀ àníyàn rẹ̀ ní pò ń fẹ́ wá ẹ̀ṣẹ̀ kan lọ́kọlù àníyàn rẹ̀ ní pò ń fẹ́ wá so kò rí nǹkan tí ó mú wá ni àníyàn rẹ̀ ní pò so gbogbo bá ṣe wá ń jà yìí lójú ogun wọn Ọlọ́run ó sì máa kọ ládàá pé lágbájá òun náà wà ń bẹ kódà ànábì tó sọ nínú àdìsí mi kí béèyàn bá dà níyàn lálẹ́ ipe ń jí lóru ṣe tahajud ó wá sùn lọ bó ṣe sùn lọ wọn kọ ládàá pọ̀ ṣe tahajud lẹ̀ fún tó ló ti dà níyàn rẹ̀ látàlẹ́ ṣé ló jẹ́ kí gbogbo ẹni tó dà níyàn ájì lọ́dún yìí kágbà yìí pé àníyàn nígbà Saudi ti ní àmọ́ àwa kọ́ láàlọ́ ájì wọnú owó kálukú àti sàjọ Ọlọ́run ti fàlùbáríkà ṣiṣẹ́ wọn àìtí rí sàjọ so wọn ni alẹ́ ìwà ládàá tọdún yìí ti wà nílẹ̀ Ọlọ́run á mú wa lọ pẹ̀lú reality lọ́dún tí ń bọ̀ insha Allah ta'ala so ẹnìkan náà bá wọn lọ́dún kan náà lọ́sà gbogbo ẹ̀ ọ̀sàlẹ̀ ọ̀sọ̀nà yóò lọ ájì ibi tí ń ṣe bí tí ń ṣe tí ń ṣe nǹkan kan sáà di lọ́wọ́ tí ọ̀padà lọ mọ́ tó sì fẹ́ lọ kò sá bó ṣe torin bẹnu ni pé ya sa'iruna ilal baytil atiqi waqad. ya sa'iruna ilal baytil atiqi waqad sirtum jusuma wa sirina nanu arwaha sirtum jusuma wa sirina nanu arwaha. Oníyàsá ìrúnà ìlálíbẹ́ tilẹ̀ àti ìkí wakọ́d. Mo kó gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ ilé Olúwa o. Arákùnrin lọ́dún náà ó ti kó gbogbo ẹ̀jọ́ àwọn èèyàn ti wá lọ bí bóun ò ṣe rówó ṣàjọ mọ́nú. Òun náà ṣọ́gùṣọ́gù nǹkan kan ṣàdí lọ́wọ́. Ó wá ní mo kó gbẹ. Yàsá ìrúnà ìlálíbẹ́ tilẹ̀ àti ìkí wakọ́d. Báwa náà ṣe wá mọ̀ pọ̀ àwọn ará Saudi tí wọ́n ní àwọn aráàlú àwọn nìkan ni kó ṣe wọ́n ní gbogbo 60,000 àwọn aráàlú àwọn nìkan làwọn fẹ́ fún owó tó wá kéré jù nú owó tí Saudi lòun fẹ́ gbà lọ́wọ́ aráàlú gangan tí ò ní gun plane wá 1.5 million naira ni fáwọn tí ó ṣe wọ́n wá ní 60,000 yẹn o làwọn fi ilẹ̀ ní gbogbo ẹni tí ó ṣe ájì lọ́dún yìí wọ́n wá sí pọ́tà láàrin 24 hours èèyàn 450,000 gan tó wọ́n rẹ́gísítà nílùú kẹ́lẹ́ bá wọn bí tí Ọlọ́run fi ìfẹ́ mọ́ká àwọn mùsùlùmí ká máa dúpẹ́ ayé àwọn èèyàn ń jẹ́ ẹ̀nà rẹ̀ inú ìlú wọ́n tún fẹ́ dín population kù ní wọ́n á gbé owó yẹn ga tó bá wọn láàrin 24 hours èèyàn 450 wá ti register 450,000 kì í ṣe 450 kìíní o 450,000 wọ́n sì láwọn níbi 60,000
pé káwọn èèyàn wá rẹ́gísítà láàrin ọ̀sẹ̀ kankan kọ̀ wá tí ju 24 hours lọ èèyàn 450,000 ti wá rẹ́gísítà owó tó sì kéré jù ó ní 12,000 riyal lówó ájì kàtígórì ni o fún wọn àwọn kàtígórì tó kéré jù nu àwọn second category wà àwọn third one wà àwọn ní 16,000 riyal so tá bá sì wo 12,000 riyal yẹn pẹ̀lú 12,130 kìíní kan riyal ó ní so ká sọ pé 12,200 riyal so times 130 naira tí wọ́n sì ṣe riyal kẹ́yìn inú Ramadan tí wọ́n ṣe kẹ́yìn so ká sọ pé 130 so ẹ rí i pé bí 1.5 million naira nu so èèyàn bí 450 ti wá wọ́n ti wá sáré rẹ́gísítà 450,000 inú òlù nù o àwọn ará inú òlù gẹ́gẹ́ nù o tí wọ́n bá wá sílẹ̀ fàgbàyé ńkọ́ àwọn èèyàn ọlọ́run láti ẹ̀ ọlọ́run ló mọ̀ọ́mọ̀ gbé ìsìláàmù kalẹ̀ kì í ṣẹ̀sìn ẹnìkan ayé ẹwà dúró owó táwọn èèyàn ń kó lọ kì í ṣe fáàrí ìjọsìn ni bí ọba tí ìwọnú gbèsè ayé yàn èyí ó sì máa rí rẹ̀ ká ìwọ náà mo sì fẹ́ ṣe àfáwọn wa ń kọrin pé yàsá irú náà ìlálíbẹ̀ etílẹ̀ àti ìkíwá kọ́d. yàsá irú náà ìlálíbẹ̀ etílẹ̀ àti ìkíwá kọ́d. ó ní mo kó gbẹ̀yìn tẹ̀ ń lọ́lé olúwa àṣírí tí ó ń jù sùnmọ́ wá sírí náà nánú àrùwá. Siritun jusuma wasirina nanu arwa. Ọlẹ́yìn ti dé Mákà pẹ̀lú ara àtẹ̀mí ṣùgbọ́n nánú àrùwáhà ẹ̀mí tí a lọ́wọ́ à ń bẹ̀ tẹ́lómi bá ń wo sátáláìtì bẹ́ẹ̀ ni tó bá sí tẹlifíṣàn rẹ̀ bẹ́ẹ̀ tó bá tó rárá mọ̀ orí rẹ̀ ó tó wá wú bẹ́ẹ̀ pé ó ní wà nánú àrùwáhà àwọn ò lè lọ o wọn náà ọba àgbà bẹ̀rẹ̀ kòrò jù bẹ́ẹ̀ lọ ọba àgbà kiri kan kọ́ gba first stage kọ́ gba second ọba àgbà 7th stage àlọ́ ọ̀lọ́sẹ̀ so àwa ẹ̀mí wa lọ́wọ́ wà ń bẹ̀ ó ní ẹwà jẹ́mi náà sọ fún yín ogbẹ̀yìn tẹ́ wà lọ́run pé iná akọmúná àlá òdòrí nfàkọ́dírọ̀ hàlù. iná akọmúná àlá òdòrí nfàkọ́dírọ̀ hàlù. àfáà ní àwa náà sọ pé àlọ́ àgbìyànjú àgbà passport àgbìyànjú àsanwó àtúgbìyànjú àtúnlọ ń gba abẹ́rẹ́ COVID-19 àgbẹ̀tàlá kọ̀ọ̀kan aláwùdúrí udúrú wo làwọn adùn excuse wo la ní akẹgbọ́n information ni pé àná ẹ̀ mọ́ wà fàkọ́dírọ̀ àlù wọn bá láwọn kan làwọn fẹ́ ọmọ ìlú nìkan làwọn ọwọ́ ni tó wá rí báwọn tó wá jẹ́ pé àgbìyànjú ọwọ́ tí a kádàrá náà ni ò jẹ́ á lọ in tó dá wà lójú àáfà àjọ náà ti ń kọrin orin táwọn alálàájì náà ọmọ nǹkan náà nù wípé. wọ́n mọ̀ ní ọkọ̀ ọmọ aláwùdúrí kàmọ́ra. oníṣẹ́ rínú ìsìlámù tí a yìí wà mọ́ ní àkọ́ọ́mọ́ aláwùdúrí ẹni tó bá dúró lórí àwíjàre tó jẹ́ pé ó fẹ́ ṣe nǹkan kọ̀ǹdíṣàn kan ni òjò ṣe ká máa ń rọ ọ̀hà ládàá ń tọ́ lọ tó ṣe ní ọgbà. ومن أقام على عذر كما راها. so ìlà fi sọ fún wa pé bẹ́ẹ̀ máa ti rò lọ́tún kó tó máa lọ sí pé ọlọ́run máa ń tó fi ṣe so pẹ̀lú ògo tọ́lọ́run ọlọ́run ọba ní sínà láìpẹ́ láì jìnnà yọ wọlé àjọkà oṣù rẹ̀ yọ wọlé iléyà ti wá dé tán iléyà ti dé àti ń wò lọ́ọ̀kan báyìí so bàbá sáà lọ Mẹ́kà so a sì léyà àbí bàbá lè dé Mẹdínà àbí nǹkan a máa fàṣàlà túnránṣẹ́ bí àbáṣà lè lọ́hùn a sì dùn ní Nàìjíríà kọ́lọ̀ ń jẹ́ aṣọ́dún ayọ̀ kọ́lọ̀ ń wọlé àjọkà oṣù rẹ̀ tábà tí wàá ń sọ̀rọ̀ léyà àti máa ń sọ tí léyà bá ti mọ̀ bá a máa sọ tànà bí Ibrahim ṣùgbọ́n lélẹ̀ a fẹ́ sọ pé kí ni àwọn ẹ̀kọ́ ọ̀tọ̀ ní kásọ̀tẹ̀ kìdí kan hàn a fẹ́ yọ àwọn ẹ̀kọ́ yáyì tí ń bẹ́nu gbèsè ayé ànàbí Ibrahim káwọn náà ò lè bá a fi kọ́ ṣe ńlá wàá sọ tábì fi sọrí léyà àásọ tábì sọrí léyà tá a nànàbí Ibrahim a fẹ́ máa lọ síbi àwọn pọ́ìntì kọ̀ọ̀kan nù gbèsè ayé rẹ̀ kì í síta pé ńgbà bí ó ṣe báyìí àwọn ààyè tó lọ́n sọ̀rọ̀ rẹ̀ náà Al-Qur'an nìyẹn olóríire àfààní la tas'al an alikin kayfa hawa. la tas'al an alikin kayfa hawa bal fajaban an salimi kayfa naja bal fajaban an salimi kayfa naja. La ta'jaban an halikin kayfa hawa má ṣe máa ṣe mọ̀ nípa ẹni tó fèlì ẹni tó jábọ́ pé bóun ló sì lè jábọ́ ṣé wọ́n fẹ́ jábọ́ ni
èyàn béèrè pé kí ló tẹ́ fi ń tajà tẹ́ ń sọ́ọ̀tì náà àmọ́jọ ọkọ nílé yín o ṣùgbọ́n ẹni tó ṣe mọ̀ ń parẹ̀ ni pé bó lẹ́yìn ṣe yẹn yọ tọ́rọ̀ yín fi ń lójútùú báyìí ọ wà lọ béèrè lọ́wọ́ rẹ̀ kí ẹ dákun ọgbọ́n wo lẹ̀ ń dá sí ọgbọ́n wo lẹ́yìn ń dá sí tọ́rọ̀ yín fi ń dá báyìí torí wọn náà fẹ́ là ni. bàlífà jàbá asálìmí káìfà nájà. tá a bá la fẹ́ máa wò yẹn kọ́ sí pé a fẹ́ máa lọ pé ẹja máa lọ bí ìgbésí ayé kọ̀ọ̀kan lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí ànábì ọlọ́run kankan tó tún lọ́lá tó Ibrahim mọ́ aleyhi salatu wa salam a jẹ́ wípé ọlọ́run tó dá wa gan ní ànábì ọ̀kọ́ṣe rẹ̀ sallallahu alayhi wa sallam ẹni tó lọ́ wá ní kànábì ọ̀kọ́ṣe ẹja lọ wo àwọn nǹkan tá a fẹ́ rí nínú ìgbésí ayé rẹ̀ o tọ́lọ́run bá fi pa odidi àṣẹfà ànábì yìí pé àní pé mo ti ránṣẹ́ sí wa ànábì àní tabi millata Ibrahim hanifa tẹ̀lé ìlànà Ibrahim ẹni tó lọ́ wá ní ká tẹ̀lé o a gbọ́dọ̀ lọ ọmọ kí ni àwọn nǹkan kọ̀ọ̀kan nù gbèsè kákẹ́ sọ ta ló bí ká tó wá mọ bọ́ síbi àwọn pọ́ǹtì kọ̀ọ̀kan anabi wa Ibrahim alayhi salatu wa salam bàbá rẹ̀ tó bí gẹ́gẹ́ òun ni à ń pè ní tarikh tarikh òun làwọn onítàn kọ́ọ̀lẹ̀ ní àkọọ́lẹ̀ ṣùgbọ́n kì í ṣe ohun gẹ́gẹ́ ni Kùránì gbé wá sẹ́rí tí Kùránì bá ti gbé wá fáwa ńlá wa gbà tí Kùránì ó bá gbé nǹkan wá a máa lọ bòmíì pa a máa lọ nù tàn a lè máa lọ kínkan ìyẹn tí Kùránì pé bàbá rẹ̀ ní Azar ṣùgbọ́n àwọn onítàn wọ́n ní ó kọ bàbá rẹ̀ ní Tárì ìnagijẹ rẹ̀ ní Azaru ìyẹn tí Kùránì pè ẹjẹ́ àdóbi tí Kùránì bá fi á sí sẹ́ni tí ń pè lálùsù náà nù kò jù bá náà lọ ìwọ sáàdóbi Ọlọ́run fi ọ sí oyún wọn ò ní bí ọ lè rè nù sáré kọ́ wa mọ wa nǹkan tí ò ṣe é wà mọ̀ rí o ṣé ní tí Kùránì fi ọ sí ní tó bá dúró lórí rẹ̀ ṣé ọkàn bínú Ọlọ́run ni láíláí Kùránì ọ̀dà akọ gbogbo ẹ̀yin tẹ́ wọ́n ń dákọ àṣàràìlú ti dọ́dọ̀ wọn kí ni jẹ́ àṣàràìlú kò sí àyà Kùránì kankan kò sádìísì ànábì kankan tó pe mọ̀lẹ́ká kú lásàràìlú yóò bá lẹ́fù ni tó ti báyìí àwọn àfọ̀nàkàlì náà fi nàkàlì ibú kan àṣàràìlú kí ni kan ìlú nǹkan kan rárá so mọ́lákùlì mọ́wótì lọ́lọ́run ọba tó dá wa pè so yatawaffakum mọ́lákùlì mọ́wótì alladhi wukkila bikum Ọlọ́run ní mọ̀lẹ́ká kú tá a fi sí Ọlọ́run ọmọ ọkọ rẹ̀ ni mọ̀lẹ́ká kú ló pè bọ́lọ̀ ń pè ní bó ṣe pè ní mọ̀lẹ́ká kú ìwọ mọ̀ pé lásàràìlú ẹ rí i pé kọ́mọ́nà ẹ̀rọ ní tó ti mọ́ kálukú la àṣàràìlú ti dọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹjọ́ jókòó sọ súnà rẹ̀ so ìyìn tí Kùránì sọ òun ni Azar àìmọ̀ yáyà lọ́n sọ náà Al-Qur'ani Karim pé wà idh qala Ibrahimu li abihi Azara Ọlọ́run nígbà tí Ibrahim sọ fún bàbá rẹ̀ Azar so ṣùgbọ́n àwọn onítàn wọn ní Tarikh òun ní orúkọ rẹ̀ so Tarikh yìí 250 years lè tẹ́ fi hàn wá pé ńlọ́lùláyé ẹni tó wá bí ní à ń pè ní Nahuru yẹn lò 148 years láyé Nahuru yẹn ẹni tó bí òun ní Sarugu òun lò 230 years láyé Sarugu yẹn ẹni tó bọ̀ ní Ragu òun lò 239 ẹni tó bí lẹ́yìn ní Falig òun lò 439 years ẹ rí i pé Ọlọ́run ti dá àwọn nǹkan lọ lámúyókúlákúmísílò àfílíbì láàdì ni ẹni tí bá ń lo 120 130 nísìnyí àwọn àrọ́mọdọ́mọ gọ́fẹ̀ lè máa sí pé ṣé àbúrò yóò ní lọ́mọ ni so torí kó jùlọ ó tún ti rírì kúrì so eléyàn ábírù lọ́wọ́ á bí eléyàn ábírù eléyàn òun lo 464 láyé ẹni tó bí eléyàn ni à ń pè ní Ṣáálíhù so ìyẹn lo 433 tó fi wá dé orí Arifakashad ìyẹn lo 438 kó tó wá di pé Sáàmù ọmọ ànábì Nuhu alayhi salatu wassalam Sáàmù òun náà ló bí ẹni tá a dá akọ tán Sáàmù yẹn sì lo 600 years láyé ní tiẹ̀ Sáàmù yẹn wá lọ́mọ ànábì Nuhu ó fi èyí pé àrọ́mọdọ́mọ ànábì Nuhu ni ànábì wa Ibrahim alayhi salatu wassalam so wọ́n máa ń pè ànábì Ibrahim ní Abu Doifan so ìyẹn kọ́ ni a fẹ́ sọ sẹ́rí ìgbà tí táàrí yẹn bàbá ànábì wa Ibrahim yẹn Azar tó pé 75 years òun ni wọ́n bí ànábì wa Ibrahim fún alayhi salatu wassalam ọmọ mẹ́ta ló bí ó bí
Nahuru yẹn ọsọ ló kọ àbá tiẹ̀ sẹ́yìn kí mo ní tárì yẹn ẹni tó bí ní Nahuru ó bí Ibrahim ó bí Nahuru ó sì bí Haron ọmọ mẹ́ta tó bínú Haron so Haron yẹn òun wá ní bàbá ànábì Lútù ó fi èyí pé àbúrò ànábì Ibrahim ló bí ànábì Lútù alayhi salatu wassalam ṣùgbọ́n ànábì Ibrahim ló wà ní àárín Haron yẹn òun ní àbúrò Nahuru yẹn làkọ́bí Nahuru ní àkọ́bí bàbá ànábì Ibrahim ní number 2 Haron ní number 3 so ànábì Ibrahim ló wà ní àárín Haron yẹn ló wá bí ànábì wa Lútù alayhi salatu wassalam so àkàrà sọ díẹ̀ nípa ìbẹ̀rẹ̀ bíbí ànábì Ibrahim ṣùgbọ́n ànábì Ibrahim alayhi salatu wassalam ńgbọ́ Ọlọ́run gan fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ ní Al-Qur'an tá a bá lọ sínú Suratul Anbiya mọ́kànlá fi yẹn bẹ̀rẹ̀ náà ní àyà 51 Ọlọ́run ní wala qad atayna Ibrahima rushdahu min qablu wa kunna bihi alimin. Ọlọ́run ní àwọn Ọlọ́run a ti fi ọ̀nà mọ Ibrahim láti pìlẹ̀ wá kò sínà rí ó pure láti pìlẹ̀ ni so àìfi pé tá a fẹ́ sọ yìí foundation rẹ̀ dá alayhi salatu wassalam tá bá wá lọ sínú Suratul Ankabut mo sọ pé àwọn ibì kọ̀ọ̀kan tọ́lọ́run ti sọ̀rọ̀ Ibrahim láwa máa yọ àwọn ẹ̀kọ́ yááyì ń bẹ́ pé sọ fẹ́ là ẹn tọ́lọ́run ní kí ọ̀gá rẹ̀ ọkọ̀ ṣe ọ̀gá òun ànábì Ibrahim o ànábì wa sallallahu alaihi wasallam lóòótọ́ ní gbogbo ọ̀gá àwọn ànábì Ọlọ́run ṣùgbọ́n bàbá rẹ̀ ní Ibrahim bàbá ọba òun ní ànábì wa Ibrahim alayhi salatu wassalam so ẹn tọ́lọ́run wá pàṣẹ pé ìwọ ànábì bàbá tí mo ní ọkọ̀ ṣe Ibrahim yìí sẹ́rí gbé yan ọmọ tẹ́ ń bọ̀ lẹ́yìn náà tẹ́ ẹ bá fẹ́ sórí ilé ẹ lọ kọ́ sí àwọn nǹkan lára rẹ̀ ọba tó dáa ó fi ṣe èèmọ̀ fàyè èèmọ̀ tó wá fi ṣe Ọlọ́run fẹ́ ká kọ́ sí ń bẹ̀ ẹ já lọ sínú Suratul Ankabut ká lọ wo àyà 16 ká gbé láti bẹ̀ Ọlọ́run ní wa Ibrahima. wa Ibrahima idh qala liqawmihi ibudullaha wattaquhu dhalikum khayrun lakum in kuntum ta'lamun. Ọlọ́run ní wa Ibrahima ṣé rí Ibrahim yìí o àti Ibrahim náà a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún yín idh qala liqawmihi ibudullaha ìgbà tí ń sọ fún àwọn ìjọ rẹ̀ ipe ibudullaha ó sọ fáwọn èèyàn pé ẹ máa jọ́sìn f'Ọlọ́run ẹ jọ́sìn f'Ọlọ́run torí pé àwùjọ ibi tó gbé àwùjọ ibi tí ẹ ti ń ṣẹbọ ni tí ẹ ti ń ṣòòṣà ni tí ẹ ti ń sin nǹkan mi lẹ́yìn Ọlọ́run ni tẹ́yìn náà bá wá fẹ́ soríire ẹ̀yin náà wà á máa sọ fáwọn èèyàn àwùjọ yín sọ fẹ́ dàbí ànábì Ibrahim ó wà á máa sọ fáwọn èèyàn àwùjọ yín pé ẹ má ṣẹbọ mọ́ ibudullaha Ọlọ́run là á jọ́sìn fún ibudullaha ẹ má jọ́sìn fún nǹkan mi mọ́ lẹ́yìn Ọlọ́run ibudullaha ẹ ṣe rí ìjọba eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn ìntàfẹ́sọ̀ kì í sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kì í sọ̀rọ̀ oníkìlì kan ọ̀rọ̀ tó jẹ́ pé béèyàn bá gbé sínú làákà ìgẹ̀ níbi táyé lajú dé kí ló dé bí mùsùlùmí tó bá fẹ́ ṣe ọdún rẹ̀ tó bá fẹ́ sọdún á kórajọ á lọ yídì tó bá dijọ́ jímọ̀ á lọ mọ́sálásí bí Christian bá fẹ́ sọdún ẹni ọdún tí bá fẹ́ ṣe kálukọ́ kọrí sí chọ́ọ̀chì yóò lọ ṣe kí ló táwọn èèyàn kan máa ń sọdún tó jẹ́ wípé àsìkò tí ẹ bá ń sọdún nínú ẹ̀rọ ọmọ wà nùlù ẹ máa ń pinnu gbólóhùn fẹ́ lọ kí wọ́n dánú gbólẹ̀ kí wọ́n lọ pàdé òòsàn bẹ́ẹ̀ náà kí lábùrọ̀ sádà láàrin ìlú ìjọba ẹ ronú sí i eléyìí sọ̀rọ̀ pé kínní kálukú àwọn èèyàn á máa ṣe ọdún arọ́wà máa ní aráàlú Yorùbá náà wàá sọ inú ọ̀rọ̀ Yorùbá wọn ò ní ọmọ ìyá ẹni ìyá bí ọmọ ẹ̀yìn eégún ṣé ìjìyàn pé Yorùbá náà ti mọ̀ nígbà tí wọn náà wá wòran tó o sì wòran tọmọ ẹ fi ń tẹ̀lé eégún kì tẹ́ bá wá lọ wo ọ̀gọ̀rẹ́ tí ó wà níbẹ̀ Sulaimanu Abdulrasaki kìíní kan kí ló dé limadha ta'allamna wa ma fadlu ilmina. limadha ta'allamna wa ma fadlu ilmina. إذ
idha lam yufidna kullu ma nata'allamu. إذا لم يفدنا كل ما نتعلم إذا لم يفدنا كل ما نتعلم. Iṣẹ́ táwọn bàbá àtàná ṣe, iṣẹ́ tí wọ́n ṣe, wọ́n ń pa ẹbọ rẹ́ nù ìdílé àwọn èèyàn ni. Wọ́n ń pa ẹbọ rẹ́ nù ìdílé àwọn èèyàn ni. Bàbá Àgbàlá Múnigan Ọlọ́run bá ní kẹ́ wọn. Àmín. Ọ̀gọ̀rọ̀ ìdílé ni a pẹbọ rẹ́ ń bẹ. Tí a sọ àwọn aráalé ìbẹ̀dẹ̀ ń tó gbàgbé eégún. Tí a sọ àwọn aráalé ìbẹ̀dẹ̀ ń tó gbàgbé ẹbọ. Kí wá lórí ibú la ló jẹ́ pé sẹ́rà àwọn bàbá àtàná ìwọ̀n bá gbìyànjú tí a ṣe ní tí a mọ̀. Ọlọ́run bá ní kẹ́ wọn. Àmín. Gbogbo ibi tí a kù sí Ọlọ́run bá ní mójú kò láì fi wọn. Àmín. Àwọn bàbá yẹn wọ́n gbìyànjú ẹ wo ọ̀gọ̀ọ̀rọ̀ ń tàn bàbá ń ṣe wọ́n ṣe pẹ̀lú sincerity. Ẹ lọ wo ìbúlẹ́ẹ̀tì rí nínú agboolé kan gbogbo ẹ̀yin tẹ́ bá jọ èmi ọ̀sọ̀lú mi o ìwọ tó wá jòrì jìnnà ọmọ Ìbàdàn tọ́jú òrì jìnnà kálukú ọlọ́nu àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ agboolé wọn so lọ́ọ̀dì kan kí n fi agboolé tíá kí n fi ṣàpèjúwe pé ìdí kan ọmọ ìdí kan lèmi kálukú náà wá lọ ọba lọ gẹ́gẹ́ ọba lọ fọkọ̀ ọba lọ jaba ọba lọ òpó gbogbo bí orí o lọ nínú àwọn agboolé original ẹ mọ bá àwọn mọ́sálásí táwọn bàbá àti kọ́ tipẹ́tipẹ́ níbẹ̀ tẹ́ ẹ sì rí i pé nígbà náà kódà ọ̀gọ̀rọ̀ mọ́sálásí ń lọ jálájà méjì o kò bá àmọ́ tóbi wọ́n gbìyànjú kọ ẹ wá wo ayé òde ní tẹ́fìmọ̀ yìí pé ẹ̀sìn ti ń lọ lára àwọn èèyàn ẹ wá wo ayé òde àwọn èèyàn lọ ra lẹ̀ nínú ẹ́stéètì àwọn èèyàn lọ ra lẹ̀ ẹlòmíràn ra 3 acres ẹlòmíràn ra 1 acre ẹlòmíràn ra 2 plot ẹlòmíràn ra 1 plot wọ́n wà á ti kọ́ létí ládùúgbò wọ́n sì àwọn kẹ́ dákọ̀ ẹ̀jẹ̀ wá bí tá a kọ̀ mọ́sálásí sí sọ́pọ̀ akọ̀ mọ́ra wọn. Limada ta'allamuna. wọ́n tún á máa gba bíṣẹ̀ bí ilẹ̀ ẹ̀fọ́ mọ́sálásí tàbí kọ́ máa wá ẹni tí wọ́n á kọ́ wá sí tẹ́ wá sì wá wọlé tí ń bẹ ládùúgbò ńlẹ̀ wọlé ńlá láti kálukú kọ́. Wa ma fadilu ilmina idha lam yufidna kullu ma nata'allamu. ọ̀gọ̀rọ̀ mọ́sálásí inú agboolé tà ń sọ yìí ńlọ dáa ju ọ̀pọ̀lọpọ̀ inú fámílì ẹ̀sìn kálukú ti jáde lọ torí inú fámílì ẹ̀sìn àti jáde láwọn agboolé tí mo sọ yìí wọn ò ṣe táìsì ibẹ̀ wà láyé bá táìsì náà àwọn mọ́sálásí mọ̀ sọ yìí àwọn tí èsì kì í sọ̀rọ̀ táìsì kún tó bírú wa ìyẹn ti ṣe àwọn fáànù bẹ̀ tí ó lọ́wọ́ ẹ̀ sì wọnú àwọn agboolé ẹ̀ lérí fáànù sílífàn àwọn àbáyẹn dẹ́ra bẹ́ẹ̀ ó fi hàn pé wọ́n pàtàkì ìtọ́lọ́ wa man yu'azzim sha'a'ira Allah fa innaha min taqwal qulub ẹ jí ká ronú lọ bẹ ẹ wá wo bí akálukú ṣe wá káwọn ẹ́stéètì káàkiri àdúgbò míì wọ́n ti ṣe tán ẹ ń bu láti á máa kírun ẹ mọ gbọ́rò rí búkú àwọn bàbá àtàná kọ́kọ́ wá ààyè ìrún lẹ̀ wọ́n tó wá náwó sí ju ibi tí ẹ ń gbé lọ ìgbọ́n náà wo bí ogun máa ṣe kálukú ṣe rí Saudi tó bẹ́ẹ̀ lómi kọ́ mọ́ sáà sí tán délé àlùwà lámì bẹ́ẹ̀ yìí fẹ́ lè máa bì sísàdí náà ló tó àwọn ọmọ ọgbà alátọ̀hún àwọn náà wọ́n tó ọmọ bá yín fọ̀ so ẹ wàá rí ìnira lásìkò ìjọba ẹjẹ ronú sí i eléyìí sọ̀rọ̀ pé kínní ẹ ń bá fẹ́ ṣe àṣà àti làwọn ìjọba náà rí tá a mọ bó ṣe rí ẹjọ́ ara ń àwọn èèyàn ń lo oríṣiríṣi sáwọn èèyàn ládàá sáwọn èèyàn léṣe ìfọkànbalẹ̀ ẹjọ́ padà sínú Ọ̀yọ́ state ó ti wà tẹ́lẹ̀ síbi ìgbà náà lájọ ń rí kálukú ọ̀wá gbọ́dọ̀ kúnú kámẹ́ ní kíní kò ní ẹ má sọ̀rọ̀ kíní kò ní ẹ má ṣẹ̀sìn ṣé òkè wọn ni sọ̀rọ̀ ẹ̀sìn ní tá à ń sọ nísìn sọ̀rọ̀ ọjà ni lá ikraha fi din ẹ ń bá fẹ́ gbẹ́yọ̀ kó gbẹ́yọ̀ ẹ ń bá fẹ́ gbé gùnù kó gbé gùnù ẹ ń bá fẹ́ lọ mọ́ṣáláṣí ọ lọ mọ́ṣáláṣí ẹ ń bá fẹ́ lọ chọ́ọ̀chì ọ lọ chọ́ọ̀chì ṣùgbọ́n má fi ẹ̀sìn tó o bá ń ṣe tó fi ń pọ́nmọ́lá kejì la kì í ṣẹ̀sìn ẹ̀sìn tó o bá ń ṣe tó jẹ́ pé ìnira ní ń jẹ́ fáráàlú kì í ṣẹ̀sìn mọ́ torí àwọn ọlọ́pàá wọn à ní ọkọ̀ ọlọ́pàá ń tẹ̀lé wọn ọkọ̀ ọlọ́pàá tẹ̀lé àwọn kan níjẹta tí sì fi ń sádà ọkọ̀ ọlọ́pàá tẹ̀lé èèyàn báyìí wọ́n tún máa sádà lọ kí ló dé ẹ méjì apáfin léèbù fúnra wa ìyàtọ̀ ń bẹ láàrin ààfin àti èbó ẹni tánà bí Ibrahim kọ́kọ́ sọ ni ó ní wá Ibrahim idh qala liqawmihi Ibrahim ń sọ fáwọn èèyàn rẹ̀ ìwọ náà sọ fẹ́ soríire bó àti tí èmi ẹ ṣe mọ́ṣáláṣí dè ṣe ẹ fọ̀rọ̀ akílélẹ̀ ẹ pẹ̀bọ̀ rẹ àwọn mọ́ọ̀mù náà ń bá wọn jàkà àwọn mọ́ọ̀mù náà ń bá àwọn mọ́ọ̀mù náà agboolé àwọn náà máa ń bá wọn wọ́n ń bá wọn jàkà ọdún eégún wọ́n mọ̀ tó ń kí ẹ kú ọdún
mama lọ ń ṣàdúrà bẹ̀rẹ̀ ń bẹ́ẹ̀ èèmọ̀mọ̀ ti wọ̀ bàdán mama lọ ń ṣàdúrà bẹ̀rẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n tó rẹ̀ ń ké eégún nu fámìlì ní ìmáàmù nu fámìlì ní so eégún nu àwọn kìnìún rẹ̀ eégún àwọn okọ̀ rẹ̀ ní tàkìtì wẹ́wẹ́ so ìmáàmù tàkìtì wẹ́wẹ́ ọ̀yá ìmáàmù tàkìtì wẹ́wẹ́ ní ọkọ̀ ṣàdúrà bẹ̀rẹ̀ ń pè ń bá náà bàbá kọ́kọ́ ń ṣe ní ká tó gbẹ̀sẹ̀ ìmáàmù tí ẹ ti bọ́ o ànábì Ibrahim ń sọ fáwọn èèyàn rẹ̀ yí pé ibùdó lọ́ọ́ ẹ máa jọ́sìn fọlọ́ọ̀ ní ẹ máa ṣe ọlọ́run àsìn gbogbo táwọn èèyàn bá ń ṣe láyé tó yàtọ̀ sí ọlọ́run wà lẹ́yìn tí wọ́n bá mú lọ́lọ́run àwọn ẹni ọmọ dààmú lórí rẹ̀ àwọn náà wọ́n sì kó nǹkan wọn jọ àwọn náà wọ́n tó máa sìn ẹni tó fẹ́ bọrin òun náà ni yóò lọ wá ríngéètì yóò lọ wá rímù sẹ́wọ̀n kí ń dààmú lórí ọlọ́run tó fẹ́ sìn o òun náà ni ó tó àmọ́ protect ẹ̀ pé ẹja àmọ́ kìíní kan di kó wọ́n bá jí irin àwọn lọ so wọ́n mọ̀ káwọn alálu ọmọ gbé so sẹ́wọ̀n wàhálà nu o síbi ẹni tó kò lọ́lọ́run ẹni tó bá kó sòrò rẹ lọ bá kọ́ bọ́ sọ́ọ̀fù ẹ̀ ẹni tí wọ́n tó wá ń dààmú lé lórí sọ ẹ kò sẹ́ ẹni tó gọ̀ tẹ́ ẹni tó mú nǹkan mi lẹ́yìn ọlọ́run ti ń sìn ọba alààyè tó ní dààmú kó tó dọ́dọ̀ rẹ̀ síbílíyà ní ń bọ̀ ẹ̀ sáàmù náírà wálé gbani sọ́wọ́ à ń bẹ̀ ni kò sí sásàdà kálukú tásìkò bá tó ẹ máa pẹran ẹ̀yin tẹ̀sí ń fẹ́ràn ká ẹ̀yin lẹ́nu iye léyìn kò sí lára ọdún gbogbo ẹni sì ń fẹ́ràn ká kọ́ mọ wàtúbọ̀tá rẹ̀ ẹlòmíì bóyá ọ̀run ni ó dùn kú torí gbogbo nǹkan pátá ìkọjá àlà ìtẹ́ẹ̀nì rí lágbàáyé bẹ́ẹ̀ ṣe àwọn nǹkan tẹ́ẹ̀rí lágbàáyé nínú ìkọjá àlà nẹ́ẹ̀sìn ẹ bá Nàìjíríà gbogbo àwọn wọnàwọnà táwọn èèyàn ń ṣe ti kẹ̀kẹ́ Nàìjíríà láti bá bẹ́ẹ̀ náà ní gbogbo nǹkan ni ṣé aláìjẹ́ pé Nàìjíríà yí ọ̀rọ̀ rẹ̀ kò yéèyàn bí ẹni pé àbánà bíi míì ní ẹran wá bíi tó yàtọ̀ sí ẹni pé ìsìláàmù míì ànábì Ibrahim wá sọ pé wá takú ẹ lọ bẹ̀rù Ọlọ́run ọba wọn dhalikum khairun lakum in kuntum ta'lamun. eléyìí ló lóore fún yín ó tẹ́ ẹ bá mọ̀ ìtí Ibrahim kọ́kọ́ sínú àṣé gbogbo ẹni tó bá fẹ́ sórí ire tọ́lọ́ ní ẹ̀kọ́ sí Ibrahim ò ní kúrú lórí aburú o ọba ti ra burú lẹ̀ wọn kódà wọn ọba àpọ̀ ńgbẹ́ ọmọ kò ní ikú ẹlòmíràn bẹ̀rù ikú ọmọ pa ọ̀lẹ́rẹ̀ ń tọ́pá àyàn tí ò lè bọ́ tapò ló ń pa sọ wá lè pààyàn nu nítorí o ṣe tó ò lè prove pé wọ́n lọ sí kí á ní pọ́blẹ́mù so ẹ̀ ń bá fẹ́ sórí ire kálukú mójútó ọmọ ẹ̀ ládùúgbò ẹ̀sẹ̀ wáàsì fọmọ kálukú mọ́ wò ní mọ́ tẹ̀lé egun káàkiri mọ́ bá wọn participate bẹ́ẹ̀ mùsùlùmí rè é ṣe bẹ́ẹ̀ ẹ sì jọ máa yé pé àwùjọ bú ni ibi tí ẹ bá ti ń ṣerú nǹkan yìí gbogbo ibi tí ẹ bá ti ń tàjẹ̀ lẹ̀ àwùjọ bèè dá bí ẹ gbé nǹkan kan lálùbáríkà ẹ máa bú jọba ẹ máa bú gbẹ ọ̀ràn tí kálukú gan dá lábẹ́ ẹnu gan kò ju ìjọba lọ kò sí ọ̀ràn tó tó ẹbọ láyé kò sí ọ̀gá ọ̀ràn láyé ó ní kéèyàn ó mú nǹkan míì lẹ́yìn Ọlọ́run kí lóò ayé àtọ̀tẹ̀lé ń kọ́. innama ta'buduna min dunillahi awsana. Ànábì Ibrahim ní ẹ̀ẹ́dúgbò ń tẹ̀ ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run kọjá nǹkan kan jò sá lọ ebe yìí náà rẹ lọ mú ẹ̀ńgbà tí èèyàn bá lọ mú gi wá èèyàn lọ gbé gi wá èèyàn la ilaha illallah Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ ò tó ọ̀fọ̀nà mọ̀ wá o èèyàn lọ fún rẹ náà ní ọlọ́gbégi wá fún rẹ náà lọ́lọ́ gbómi wá lọ́lọ́ omi tẹ́lómi ń bọ bí ẹ bá ń gbẹ mọ́tò bẹ́ẹ̀ kò lè sọ̀rọ̀ bí ẹ jùgbẹ́ ní omi kò lè dún bí ẹ tábà bẹ́ẹ̀ kò lè sọ̀rọ̀ sọlọ wa nù. arọ́bùn yabulu salabanu birasi. laqad dhalla man balati alayhi tha'alibu. laqad dhalla man balati alayhi tha'alibu. ìkànnù àwọn ẹni àná ní ó ní òòṣà rẹ̀ tí máa ń bọ ọwọ́ adẹnu yàrá ibi tó òòṣà wà ló bá bàgbẹ́ ìgbẹ́ àti ìtọ̀ ló bá ba lórí òòṣà. yabulu salabanu birasi. nígbà
tí ó dé bẹ́ẹ̀ ó ti bá ń tàn wí bẹ́ẹ̀ ó ti bá tó ti di rẹ́gẹ́dẹ́ torí ẹlòmíì lè máa ṣe nǹkan mi lọ lé ká fún nọ́mbà ó ti bá nọ́mbà 1 àti nọ́mbà 2 ó ti bá tí nǹkan wọ́n ti ṣe gá sí orí òòṣà ó ti wà lórí rẹ̀ wọ́n ti ṣe gá bẹ́ẹ̀ nígbà wá wò wá òkúta láà ṣe gáàbì ó wá wò pé òòṣà àwọn ní ẹ ṣe gáàsì lórí yìí ó wá wọ̀ tún ó wò sí kò rí nǹkan kan nígbà tí ó wò kè báyìí ló bá rí kọ̀lọ̀kọ̀lọ̀ pé kọ̀lọ̀kọ̀lọ̀ ló ṣe gáàsì orí òòṣà àwọn báyìí ó di wọn rí ká àrọ́bù ó ní ṣe nǹkan àṣọ́nà lélẹ̀ ṣé ẹni tẹ́mi fẹ́ kó gbèsè ayé sẹ́ni tó jẹ́ pé kọ̀lọ̀kọ̀lọ̀ ní í ṣe gáálé lórí. làkọ́dí dálà máa bá láti àlẹ́ ìsàlìbù. ó ní wàlẹ́ ọ yẹpẹrẹ jẹ́ tí ń yẹpẹrẹ lọ ẹni tó bá jẹ́ wípé kọ̀lọ̀kọ̀lọ̀ ní í ṣe gáálé lórí sẹ́ni tó yẹpẹrẹ lèmi ọ̀ wà mọ́ wa lọ wárí fún ibi tọ́lọ́ ti mú mọ̀nà rẹ̀ wá nù. ولو كان ربا كان يمنع نفسه ولا خير في رب عتي المطالب. tó bá jẹ́ pọ́lọ́ ni ó yẹ kó lè protect ara ẹ̀ kó ń bi gá tí kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe lé lórí ṣé ẹni tèmi wá fẹ́ lọ kó bùkátà balẹ̀ ń tó jẹ́ pé n tó ń gan wá gan kò rí achieve. برئت من الأصنام في الأرض كلها. ó ní برئت من الأصنام في الأرض كلها látòní lọ òun jáwọ́ jáṣẹ̀ kó níbi ẹbọ. وآمنت بالله الذي هو غالب وآمنت بالله الذي هو غالب. Ọlọ́run wa gbọ́ Ọlọ́run gbọ́ ẹ̀wù nǹkan iná nàbí Ibrahim ń sọ ìké ẹ wà nǹkan tẹ́ ẹ lọ́jọ́ sí ìfúnlẹ́yìn ọlọ́ ẹ̀yìn àwọn òṣàlàṣẹ́ tẹ́ ẹ lọ gbé kalẹ̀ ní. dunillahi awsana watakhluquna ifka innal ladhina ta'buduna min dunillahi innalladhina ta'buduna min dunillahi. ó lẹ́ẹ̀kan lọ́hùn rọ́ lásán ni ẹ lọ́hùn rọ́ ni irọ́ ni lórí irọ́ òun náà ní gbogbo ẹ ẹ̀yìn àwọn ìpínyàn kọ́ sárinjọ ẹ sì máa wo gbogbo táwọn èèyàn jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run ní tẹ́fì mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ ni o ìwọ kan sọ fẹ́ ni pé bàbá n tó ń sìn ní ọ̀pọ̀ sọ́fẹ́ ní kálukú sọ́fẹ́ pé n tó ń sìn ní kọ́pa ọ̀yà kálukú n tí kálukú bá ń sìn ní kọ́pa kọ́lọ́ wọlé àjọ kan oṣù rẹ̀ gbogbo n tí kálukú bá ń sìn ní kọ́pa ẹ̀rí pé ẹni tí ó ṣẹ̀kù kálukú mọ̀ rẹ̀ sẹ́ńpẹ́ tí ń bọ omi yóò wò pé omi kómi ó gbìn lọ èmi ọ̀mọ́ ó lè jójó kò bá jàgbára kò bá jẹ́ odò kìíní kan ẹni tí ń bọ náà òun ni kí ní ó jó èmi ọ̀mọ́ o wọ́n lè wùyìn mẹ́ran léyà o kò sí wàhálà o so kí ní tí kálukú bá sáà ń sìn onírin ó lè ní símọ́tò ní kọ́pà ni àbí ìbọn kò sí ntẹ́ wọn ò lè fi pa yín bẹ́ẹ̀ irin jẹ́ so ẹ̀yin náà lẹ pẹ̀lú oògùn so ó lè jáda so kò sí ó lè jẹ́ tírélà ó sì lè jẹ́ ọ̀kadà so sáìsì tó wá wùyìn bẹ́ẹ̀ inú àwọn Ọlọ́run náà ní kẹ́ ẹ mú so ẹ rí i pé kálukú ọ̀pàdà sọ́dọ̀ Ọlọ́run pé kálukú gẹ́gẹ́ gbàpọ̀ Ọlọ́run tí mùsùlùmí sì ní kọ́pà àwọn máa ń mú gẹ kálukú ayé àṣàdúrà ọlọ́mọdé àtọjú orun bójú kú ọlọ́mọdé àkúbí ó ti jáwé bùà ọlọ́mọdé wọn pé apá gbogbo ọ̀nà tí ẹ̀ máa ń gbà kú láyé pátá ní kálukú ọ̀ṣàdúrà rẹ̀ so alùmí gẹ́fẹ́ lè sọ́kọ́ ọlọ́mọdé wọn ò kú wọ́rọ́wọ́ so anabi Ibrahim ní ẹ tẹ́ ń sí yìí innal ladina ta'buduna min dunillahi la yamlikuna lakum rizqan Ànábì Ibrahim ní ẹ máa gbọ́ àwọn tẹ́ǹsì yìí wọn ò lè sáré sìkì fún yín àjẹmọ́ tó o bá fẹ́ sórí rí bẹ́ẹ̀ Ànábì Ibrahim sọ fún gbogbo ẹni tí ń soso lẹ̀ pé ọ̀tán rẹ̀ ni gbogbo tí wọ́n náà ń ṣe bí àṣàfà wa kan ṣé ó fọlọ́n sọ wọ́n ní n tí à ń pè lóògùn tọ́lá mi ò ní wọ́n mọ̀ ní àmọ́ sóògùn wọ́n kiri kan kọ́ aṣẹ́rẹ́ ògùn ta ni wọ́n máa ṣe o lòògùn tí wọ́n gun ò lè gbé lórí tébù ta ni máa ń gbà wúri orí tébù pé ọmọ kálukú mọ ibi tí máa ń gbàgbó jẹ̀dí sí pé tí a máa wọlé pé àgbo jẹ̀dí nù lọ́mú bẹ̀rù ṣé àwọn oògùn tẹ́ alájà àwọn oògùn tẹ́ máa ń ṣe àwọn oògùn ẹ̀yọ́nú ayé àgbo àwúre tajà ṣé orí tébù lẹ́ máa ń gbé sí àbórí fíríjì ṣé máa ń gbé bẹ́ẹ̀
ẹ̀yìn tí wọ́n náà lọ pé káwọn tó fẹ́ kéèyàn orí náà là ń pè lẹ́bọ ó ti yọ ọwọ́ náà mi fi tẹ́ máa fi sí sẹ́yìn ò jẹ́ bíi pé ọ̀yà lọ́mú agúnmu kẹ́mẹ́ bẹ́ẹ̀ agúnmu bà ní sáwọn àwọn ọṣẹ àwúre ẹ máa ń gbé tòsí ẹ̀yìn tẹ́ ẹ ní ẹlòmíì ọ̀fọ̀jọ́ fojú rí wọn tàbí tẹ́ ẹ gbé pamọ́ tẹ́ ẹ bí tẹ́ ẹ lọ dì sí wọn ògàn lẹ́bọ là ń pè lẹ́bọ so gbogbo tẹ́ wọ́n á jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run láyé mi lè kú ní lakum rizqa kò lè sọ̀rọ̀ yín lọ́rọ̀ yín tí Ibrahim fàyè rẹ̀ sí ni o Ibrahim wa pẹ̀bọ rẹ ni o ìwọ wa lọ jàre bí Ibrahim Ọlọ́run fẹ́ ṣe léyà ìwọ ń kẹ́bọ wọnú ẹ̀sìn ṣé ẹ jọra yín pẹ̀bọ rẹ ní Ibrahim ń pẹ̀bọ rẹ ìwọ wa lọ fẹ́ ṣe léyà òmúra léyà bọ̀ lọ́ọ̀kẹ́ yìí kódà lómi tún fẹ́ lè lọ yẹ̀wò kó tó rẹran ọdún ṣerúdà ni kó wọn rà ní àbí mi ṣòro ibi iṣẹ́ yíyẹ̀wò ti ba yẹ lómi jẹ̀dé irọ́ ọ̀wá lọ ọjọ́ Ibrahim o èyí sọmọlẹ́yìn Ibrahim kẹ́kẹ́ sọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam Ànábì Ibrahim ní ntẹ́ ìjọsìn fún yín ò lè sáré sí kì fún yín. yamlikuna lakum rizqa. torí inú nǹkan tí máa ń mọ́ ọmọnìyàn ṣẹbọ ìkan ń bẹ̀ lárísìkì ẹ̀ẹ̀kejì ní kọ́mọnìyàn ọmọ fẹ́ kú méjèèjì gan ló ń sábàbí ẹbọ jù láyé ọmọnìyàn ń wáṣọ àti kọ́rí ọwọ́ ti bẹnu ọwọ́ ní tó jẹ́ pé àrísìkì lẹ́ bá ń wá ọkọ̀ wọ́gi lélẹ́yìn ọ̀nà la yamlikuna lakum rizqa àwọn òòṣà yóò lè rọ̀yìn lọ́rọ̀ kẹ̀kẹ́ ẹ̀yin náà mọ̀ wá tí máa ń jókòó ti rú nǹkan ọgọ́rọ̀ wọn 98% wọn làwọn tó jẹ́ pé tó o bá gbé búrẹ́dì 400 naira tó o bá gbé lé lọ́wọ́ yóò tó máa yiri ẹ̀wò kí sí ń tọ́ wá fóònù ni so ó lè dá fún kọ́ máa yẹ búrẹ́dì 400 naira wọn náà wọ́n dún lébi tó ti lọ bá òun ní ìkẹ́jú ìgbàsílẹ̀ rẹ̀ lọ ní òlòmbẹ́ ẹni tó yẹ kó tó bá ilé fún ní untouched money 5,000 naira òun kò tó ọmọ mi tó bá mú wá ní èmi nìkan tẹ́ ó kìsíkìsí àti ìtì ẹ̀ dá ní 5,000 naira ń jọ lójú la yamlikuna lakum fabtagu indallahi rizqa àní ọ̀dọ̀ Ọlọ́run Ibrahim ní ọ̀dọ̀ Ọlọ́run ní kẹ́ ẹ máa wárí sí ni mo fi máa ń sọ wákàtá àfáà dá tá a máa ń dà náà ni pé nídìí súnà táráyé máa wá máa níbẹ̀ ni kò ti dá wà lọ́lá. Ya Rabbana ya Ilahi àwọn bẹ́ẹ̀ lójoojúmọ́ ìdí súnà táráyé máa wá máa níbẹ̀ ni kò ti dá wà lọ́lá. Ẹbí Ibrahim náà sọ pé fabtagu indallahi rizqa. ọ̀dọ̀ Ọlọ́run ni ẹ wá rísíkì sí ẹ mọ̀ wọ́ lọ bò mí ìdí tó ń sin Islam náà ni Ọlọ́run ọ̀dọ̀ ló ń bẹ̀ kí ló ń wá rísíkì lọ bò mí sí ó ní bá omi sí wọ́n sá lò lọ ni o bá omi sí ò lè lò lọ gbogbo àwọn tí bá máa ń wà mọ́yà bá ń gan ni wọn èní torí pé ọgbọ́n adrisku maksum wọ́n ti pín àrísìkí wọn wàláhì. Lam yakhluqillahu makhluqan yudayi'uhu. Allahu akbar. Farrizqu bayna ibadillahi maqsumun. Farrizqu bayna ibadillahi maqsumun. ọ̀nà àfọ olórin ní Ọlọ́run ọ̀dá ẹrú rẹ̀ kọ́ wá fi ráre. Lam yakhluqillahu makhluqan yudayi'uhu. tẹ́kẹ́ Ọlọ́run ẹlòmíì tó a máa júwe àdírẹ́sì ilé rẹ̀ àbọ̀ Ọlọ́run gbàgbé òun ní S6/668 Owódé Academy ibẹ̀ lọ́dọ̀ àwọn kíni kẹrẹ Lam yakhluqillahu makhluqan yudayi'uhu. Ọlọ́run ọ̀dẹ́dà rẹ̀ kọ́ wá fi ráre ẹlòmíì ní Ọlọ́run bolójú ẹ wá irú ìyàwó lọ ọmọ tó yọ ọmọ tó ń ṣe wọ́lọ́ ọmọ tó ń ṣe. Farrizqu bayna ibadillahi maqsumun. ibi ẹlòmíì tó yọ dẹ̀dẹ̀ yóò tún máa sọ pé òun ṣàdúrà àdúrà àwọn ọgbà wọn á bi léèrè òun lájọ tó ń ti ń bẹ lọ́n kọ́ lọ́n ó ṣiṣẹ́ fún sọ́lọ́ ń ṣiṣẹ́ fún òun ni Ọlọ́ni wá tá a kó mi ń kó lè máa ṣà alítùmùhù inú túmọ̀ táwọn àáfàá fún ni pé èmi Ọlọ́run fún yín bí gbogbo nǹkan tẹ́ ẹ̀ bí mi léèrè tá a lọ bẹ lọ́run rí láyé pé ìwọ Ọlọ́run tí ó wà jẹ́ pé àdúrà tó ṣe láàárọ̀ yìí ni pé ìwọ Ọlọ́run tí ń bá ń jẹun lọ́wọ́ mọ̀jà tó pa ń lórí o kí n sì gbàbẹ̀ kú Ọlọ́run sì ṣe fún àìmọye tata ti jẹ lónìí tí ọ̀pá lórí tá a sì gbàbẹ̀ kú
gbogbo ntọ́lọ́ ń fi sọ wa kó nínú aburú wàláhì kò sẹ́ni tọ́lọ́ ti tọrọ rẹ̀ gbogbo bí aburú tọ́lọ́ ti sọ wa kò sí ìgbésẹ̀ kan láyé Yorùbá gan sọ wọ́n ní àrìnfẹsẹ̀ sí kìí ṣe rìn dẹ́ndẹ́n yà kìí ṣe mẹ́ẹ̀lì aláàrin ìṣẹ́jú ń pàdé ní ìṣẹ́jú mélòó á ní ta ló tiẹ̀ tó dúpẹ́ pé Ọlọ́run mo tiẹ̀ jí lára wá dúpẹ́ ní kí ló dé ó ní ẹ̀jẹ̀ kan ń fúlò lára àwọn ọwọ́ bẹ́ẹ̀ ṣe ń fúlò lára àwọn nílò ń dúpẹ́ rẹ̀ sọ̀rọ̀ káwọn yẹn kan ń bẹ tẹ́jẹ̀ ti gan tẹkùn ọ̀sẹ̀ máa fi náà ra wọn lábáyé ní pẹ́ sáà máa gbómi gbóná sí ẹ̀jẹ̀ yẹn ti dì téèyàn bá dọ̀ sùtì ní ọmọ yìí pé Ọlọ́run dára kọ̀ wá téèyàn bá dé àwọn ààyè kan wàlẹ́ ò ní rántí pé òòlù lọ ò ní rántí pé òrìṣẹ́ ṣùgbọ́n nítorí pé òòrí ń tọ́lọ́mọba àlékọ́ láti wá ká ọ̀rọ̀ tiẹ̀ sàdásàdúrà kọgbà àwọn ọ̀dọ́gbẹ́ sí ni torí pé ìrìn mẹ́ta ètòsí ta ló sọ bá ń fọ sádìsì ànábì ni ọmọ ẹgbẹ́ lọ́ọ̀ ni ta ló sọ ìrìn mẹ́ta ètòsí iná 70 lè tòsí o ìyẹn kọ́ ni kọ́ wa sọ́gbọ́n gbogbo ẹni tí ń fi ṣòro tọ̀ pé ọ̀ gbọ́dọ̀ wo rẹ̀ ràn bàbá ò gbọ́dọ̀ tòsí ọmọ ò gbọ́dọ̀ ta kí ìdílé kan wà tó jìyà ogun ìdílé ni ààbọ̀ orí ìdànù èrò ni kò má jù wọ́n tọ̀ kankan so gẹ́gẹ́ rí ti gbèsè ayé tiẹ̀ sórí ti fámìlì rẹ̀ tí gbogbo fámìlì rẹ̀ lọ dáa fún ọmọ ẹbẹ ni Ọlọ́run ọ̀rọ̀ ẹnìkan láre ọmọ tó ṣe tó bá wá sí gbogbo ayé lẹ́yìn tó bá ní nǹkan lọ́ba náà tí gbogbo wa jólówó ayé gan ò ní ṣe é gbé bí gbogbo ayé bá jólòsì ayé ò ní ṣe é gbé onídéédé lọ́lọ́run gbogbo nǹkan tó ṣe ló ní rísìn àlewà lè máa lè mọ̀mọ́ ni ọba tó mọ gbogbo nǹkan pátápátá ni àrísìkí wọ́n ti pín. wàlá sabarna lakana rizqu yatilubuna lakinna ma khuliqal insanu min ajali lakinna ma khuliqal insanu min ajali. kò sí ẹni tó lọ ń dá báyìí láyé in tó lọ ń bá kádàrà nu àrísìkí fún wàláhì ẹ̀mí kan ò láǹtẹ̀ mú tànáfúsún àtàtẹ̀stẹ́kìmẹ̀là rizqaha kò sí ẹ̀mí tí ó jáde láyé yóò jẹ gbogbo àrísìkí tó lọ ń kọ fún láyé yóò lò tán wọn èèbá yẹn ń lò wọn gba àrísìkí ẹ lò irọ́ kìí ṣe sim card wọn èèyọ kìí ṣe memory card kí wọn ń lo àrísìkí wọn ni ta ni ń lò tẹ bá sì rògbòn àti máa ń rújọba yẹn kó wò ká ẹtẹnu mẹkẹ ọjọ́ máa jẹunjẹ tí máa fọ wọn máa gba àrísìkí rẹ wò ká tí máa tiẹ̀ sọ pé èèyàn fẹ́ máa yá àrísìkí lò gan irú tí ẹ̀kọ́ ni wọ́n yà lò tẹ́ bá sọ bẹ́ẹ̀ gan gbogbo àwọn tí máa ń rìn náà sí wọn ẹ̀rí gbogbo àwọn tí máa ń rìn náà sí kẹ́ ẹ̀ mọ́délé olókù mọ́délé kíní kan kì í ṣe kì í wulẹ̀ sí àwọn tí máa ń dá fún gan gbogbo àwọn tí máa ń rìn náà sí pé mọ́délé kíní kan táwọn èèyàn máa ń rìn náà sí wọn wàláhì bí àwọn tó máa ń wulẹ̀ níṣòro náà tẹ̀lé ọ̀rẹ́ dì ní tẹ́ mọ̀ rí pé fún òwúlẹ̀ rí náà sí gẹ tẹ́lẹ̀ gẹ ìṣòro wulẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ torí ẹni tó dáa fún kan ṣé èèyàn ni lọ bá gómìnà wa ní ìsìnkú ní ẹjọ́ mọ́jáde ìjọ Monday bóòlù sì fẹ́ débẹ̀ gan yóò sì dọ̀ ọ́fíìsì ẹ̀kẹ́ alájí kiri kẹ́mọ́ jáde so àwọn èèyàn kẹ́mọ́ tó jẹ́ pé òsì gan ni máa ń múrò rí wa ogun ayé ní iwájú rẹ̀ má jẹ́ ní nǹkan kan tán ogun ayé kẹ̀kẹ́ kọ́ so ti yé báyìí àárín wa àtọ́lọ́wọ̀n ọ̀bàjẹ́ mọ́ wà intermediary mọ́ wà kọ́ńdọ̀ tí ọmọ bá pèrò so ti yé báyìí ìwọ gẹ́gẹ́ so Ọlọ́run ló nídìí ẹ ó ló nídìí ẹ àrísìkí mọ́ ìtorí àrísìkí wa lọ dẹ̀lẹ́bọ̀n tí Ibrahim ń pariwo nu pé ẹ̀yin èèyàn mi ṣé gbogbo ọ̀nà ńlá wa ń jẹ́ kó yí ara ayé bẹ́ẹ̀ là ń jẹ́ kó a sì fẹ́ sórí ibi ànábì Ibrahim ẹ wá dúró wà láti ń ṣe ó nìkan ló dára ẹ̀ rí o àwa tó ti ń pé 2 3 4 5 6 7 100 nkẹ̀kẹ̀ ó nìkan ló dára rẹ̀ rí o kẹ́nìkan wá dára rí kó sì máa ṣe wá síbà láàrin ìyà àwa àlepọ̀ àlejókòó níwájú ìta àlejókòó ládùúgbò kálukú ọmọ sí wá sí mọ́ àwa ẹgbẹ́ amọ̀gbọ́njúbó ní gas lap ládùúgbò mọ̀ ní àwọn èèyàn ọmọgbọ́rọ̀ ọlọ́mọ bọ́ọ̀lù Chelsea àti Barca mọ̀ ti gbà lẹ̀ Ànábì Ibrahim sọ bá ń ké abitagu indallahi rizqa wa'budu Ọlọ́run ẹ máa jọ́sìn fún washkuru lahu ó ní ẹ wá máa dúpẹ́ fún ẹ má dúpẹ́ fún nǹkan míì mọ́ Ọlọ́run ni ẹ máa dúpẹ́ fún. ilayhi turja'un. Ọlọ́run ní Ànábì Ibrahim ní ọ̀dọ̀ Ọlọ́run náà lẹ́ẹ̀sì padà sí i ọ̀dọ̀ Ọlọ́run náà ni gbogbo wa ń sẹ́rí lọ Ọlọ́run ní wattaqu yawman turja'una fihi ila Allah ẹ bẹ̀rù ọjọ́ kẹtẹ́ padà wá sọ́dọ̀ èmi Ọlọ́run
ẹ bẹ̀rù jọ́ tẹ́ padà sọ́dọ̀ èmi ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run náà là á padà sí i ìwọ rẹ nìkan tó tiẹ̀ wá sógun bó ṣe rí ó gbóná tó Yorùbá náà tó padà gbà tó bá kú náà wọ́n ó tó padà gbà pé ayé ló mú àfẹ́ máa dákọ gbogbo àwọn tọ́jà lágbára Yorùbá ó padà gbà pé wọ́n gẹ̀ẹ́tì wọn bí kún yìnbọn mẹ́rin mi kò kún àní ẹni tọ́sẹ̀ ẹni pé wọ́n ti fẹ́ sùn gbá náà wọ́n gbàgbára alẹ̀ ni wọ́n sábà pé ayé padà gẹ̀ẹ́tì ẹ̀ kọ̀tán bí kú ṣe ń pẹ́ tí ò wulẹ̀ lọ nínú èṣù náà ní ń pẹ́ ní èṣù níjọ́ tẹ́ni èṣù ọba gbogbo àwọn tí ń lọ́nà agbára àmọ́ àwọn èèyàn tó jẹ́ pé ọjọ́ orí wọn kò pé 50 years nínú àwọn tí wọ́n sì pẹ̀lú àwọn lágbára ni tí wọ́n fi rí wọn pa tó tó bá jẹ́ pé kéèyàn wọnú ayé kó wọnú gbogbo ẹ̀ lọ kó dolóògùn òun lọ́jọ́ orí bá fi ń gùn ni gbogbo àwọn táàbà máa rí tí wọ́n máa 100 láyé àwọn tó bá jẹ́ lẹ́bọ lọ́yẹ kọ́jẹ́ kọ̀ wá tán babaláwo tó tiẹ̀ gbójúlé gan ọmọlé lọ́dọ̀ rẹ̀ kún ọlọ́rẹ̀ kọ̀nù tán nígbà tó lọ́lọ́ ó ní tí nǹkan bá ṣẹlẹ̀ òun ní abá ń gbẹ̀jọ́ nígbà wà lọ́dọ̀ abá nígbẹ̀jọ́ abá wà lórí stroke kọ̀tàn kò tiẹ̀ lọ́wọ́ tí ó fi jẹ́wé ámbèlè pé yọ wàgbò sórí pé ọ̀tá ti kọ́ńkà rẹ̀ báwọn kí ló tó fi wá ní ọba tó jẹ́ pé ògbà tó bá ń dọ̀dọ̀ rẹ̀ ọmọ bá ní stroke mu kì í ṣàìsàn kì í travel gbogbo ògbà kulla yawmin huwa fi sha'an gbogbo ògbà ní kí tó ọba lọ́lọ́run ọwá ló ní àbá kan ń gbẹ̀jọ́ bàbá wo àbá tó ń gẹ́gẹ́ ò lè gbọ́ bùkátà rẹ̀ tẹ́lẹ̀ pé tọ́lọ́run bá dẹ̀ ẹ̀fọ́ sí lásán ìgbésí ayé rẹ̀ ọ́ dàrú. àwọn àyà yìí òun lára máa ṣàlàyé lọ ara mú díẹ̀ bẹ́ẹ̀ náà tó bá jọ mẹ́jọ ká tó bọ́ọ̀bù míì tá ànábì tí ọlọ́run tó ti gbé ọ̀rọ̀ ànábì Ibrahim wá àwọn àmọ́ wò ké àwọn ẹ̀kọ́ yá ìwé ọlọ́run fẹ́ ká kọ́ nínú ìgbésí ayé ànábì Ibrahim alayhi salatu wassalam táàfin mọ̀ yìí pé Ibrahim yóò ẹni àríkọ́ṣe ni kọ́lọ́run ọba àlékọ́ ló tó pàṣẹ pé ẹ kọ́ṣe rẹ o ẹ máa ṣe bí rẹ ti bá ń ṣe ni ẹ máa ṣe. àkọ́kọ́ ní táàkọ̀ lónìí ni pé Ibrahim wá pẹ̀ ní o ẹ̀yin àfáà tẹ́ fẹ́ ṣe léyà tẹ́lẹ̀ ẹ̀kọ́ sí Ibrahim ànántí Ibrahim ẹ̀yin ń fi ẹbọ rinlẹ̀ ní o ọ̀gọ̀rọ̀ àfáà gan lọ́jọ́ pé ó ní jù ẹbọ fáwọn èèyàn o pẹ̀bọ rẹ ní Ibrahim o ẹ rí i pé ntọ́lọ́ ń fi sọ́dọ̀ lórí ire ọ̀gọ̀rọ̀ lórí ètò ní 081 21024846 081 21. Hello, salaam alaikum. Allah. Wa alaikum salam. Àyà kan ọlọ́jà rí yín pẹ́ o. Alama mi. Lọ́ba àfẹ̀mí ilẹ̀ o. Alama mi. Nínú ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ wa lónìí, ó tún fi rinlẹ̀ gbẹ́ngbẹ́ng nínú ẹ̀mí tèmi o. Olú ayé tí lọ́la tọ̀jọ́. Ó tún fẹ̀mí mi rinlẹ̀ gbẹ́ngbẹ́ng. Wípé tòótọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run má jẹ́ ìṣẹ́bọ, má jẹ́ ìrìn àmì ọ̀ṣẹ́bọ, má jẹ́ àwọn ọ̀dọ́mọ àmì ọ̀ṣẹ́bọ. Àmì ọ̀ àtẹ̀mí náà o. Ọlọ́run bá mi fi ilé mi lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọ̀tẹ́ ti bẹ̀rẹ̀ ilé bàbá tèmi nílọrin mọ́sálásí bàbá mi ọ̀dà ajúlé wa lọ 50 years sẹ́yìn ọ̀kì ẹ̀ ní ìgbàdáyé tó dá ántínet wọn tó ń ṣe bá a ṣe ń tó family ṣe náà wọn tó wọn náà ṣe gbogbo àwọn bàbá wa tí Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa yọ́nú sí wọn ẹ̀yin tẹ́ kùnà tẹ́ ń fọ̀rọ̀ Ọlọ́run yé wa báyìí Ọlọ́run má jà á sí náà. Àmín o. àti ń gbọ́ Ọlọ́run já máa rí múlò. Àmín o. èmi gbọ́ yín yé mo sì gbádùn yín Ọlọ́run mọ́sájà yòókù náà gbádùn yín bá a ṣe gbádùn yín o. Àmín o. olú àìsí náà látọ̀jọ́. Jazakumullahu khairan. Wa alaikum salam wa barakatuh. 081 21024846 081 21024846. Hello, salaam alaikum. Baba lo radio tẹ́ fi ń gbọ́ wa. Wa alaikum salam. Àpẹẹtò. Yes sir. Ọlọ́ba àfẹ́lẹ́ mi ní àdàrà bí i. Alama mi. À ń gbádùn yín Ọlọ́run tó méjì gbádùn yín sí. Alama mi. Elias Mustapha láti Muslim ló ń sọ̀rọ̀. Jazakumullahu khairan. So inshallah tó bá di ọjọ́ mẹ́jọ a tún máa tẹ̀síwájú lórí ètò pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run. Ya Rabbana ya Ilahi à ń bẹ̀ lójoojúmọ́ ìdí súnà tàráyé mà wá mọ̀ níbẹ̀ ni kò ti dá wa lọ́lá ìsìlámù tàráyé mà wá mọ̀ níbẹ̀ ni kò ti dá wa lọ́lá ìdí súnà tàráyé mà wá mọ̀ níbẹ̀ ni kò ti dá wa lọ́lá alhamdulillahi rabbil alamin
ó wù wá kí á fàgùn ṣùgbọ́n àsìkò náà ò jẹ́ ibi ní àrìmọ́ lórí ètò yín ètò Al Basira fún